wọ́n ti tú ìmáàmù àgbà tí wọ́n jí gbé londo sílẹ̀ o. ìmáàmù àgbà ti ìlú Uso níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Alhaji Ibrahim Bọ́dúndé Oyinlade lórí ti kó yọ lọ́wọ́ àwọn jàǹdùkú tó jí i gbé. Alhaji Oyinlade ni wọ́n láwọn ajínigbé ọ̀hún lọ jájù síbì kan lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀ lálẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 18 oṣù kẹfà níbi táwọn èèyàn kan ti ṣalábàápàdé rẹ̀ lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n ti jí i gbé nínú ọkọ̀ rẹ̀. Ohun tá a gbọ́ látẹnu ìyá àgbàlagbà kan tó jẹ́ ọ̀kan nínú ẹbí ìmáàmù ọ̀hún tẹ́lẹ̀ ni pé àwọn ajínigbé ọ̀hún ti kọ́kọ́ pe àwọn tí wọ́n sì béèrè fún mílíọ̀nù 5 náírà káwọn tó lè tú bàbá náà sílẹ̀. A ò tí ì rẹ́ni sọ fún wa bóyá wọ́n padà gbowó ọ̀hún lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ tàbí wọn ò rí i gbà kí wọ́n tó tú òjíṣẹ́ Ọlọ́run náà sílẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí. Ìmáàmù àgbà mọ́ṣáláṣí Uso làwọn ajínigbé ọ̀hún jí gbé nínú oko rẹ̀ lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 17 oṣù kẹfà. Àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì ṣe fáwọn oníròyìn nígbà náà ni pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń tọpasẹ̀ àwọn tó ṣiṣẹ́ ibi ọ̀hún kí wọ́n lè tú u sílẹ̀ lọ́wọ́ wọn. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.